káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa. Mo lérò wípé ẹ ti gbádùn abala ìmọ̀ràn ìlera níbi tí dókítà wa ti bá wa sọ ohun kan àbí ìmíì lórí ìlera wa. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìlera òun lọrọ̀. Gbogbo ohun tí wọ́n sì bá wa sọ ní ìtẹ́yìn náà sì dìmú. Ẹ fi sí ọwọ́ àlàáfíà yín kẹ́ ẹ má bàa fi jẹun. A ti wá wà ní abala bó ṣe ń lọ báyìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ bí a ṣe máa ń ṣe. Kí wá ní nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí? Nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni àwọn ìwà àìdá tí àwọn ìyàwó ilé máa ń hù. Mo dẹ̀ mọ̀ pé àwọn bàbá mi tó wà nílé máa wò pé lénìí mo fẹ́ gbọ́ nǹkan tí a ní láti sọ. Kí wá ń ṣe èmi nìkan ni mo wà níbí, àlejò wa ti wà ní orí ìjókòó nílé agbára. Orúkọ wọn náà dẹ̀ ni arábìnrin Tèmítọ́pẹ́ aya Ọlájẹ́ngbésì. Àlejò wa ẹ káàbọ̀ mà. Ẹ ṣé olóòtú. Yes ma, ẹ káàbọ̀ sí olóòtú. Gẹ́gẹ́ bí àkòrí nǹkan tí mo ní a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí tó jẹ́ àwọn ìwà àìdá tí àwọn ìyàwó ilé ń hù. Ẹ̀yin gẹ́gẹ́ bí ìyàwó ilé, kí lẹ lérò pé ó jẹ́ àwọn bí ìwà àìdá kọ̀ọ̀kan tí àwọn ìyàwó ilé máa ń hù? Ẹ ṣé olóòtú. Ṣé bí ká má parọ́ tanra wa, ẹni tí ò dá mọ̀ ẹni tó máa sọ fún ló ń wà. Ṣùgbọ́n ó tún ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà kan lèèyàn máa ń hù tí ò ní mọ̀ pé ìwà yẹn ò dáa. Ṣùgbọ́n ẹni tó mọ̀ ló pọ̀ jù ẹni tó ń sọ fún, ẹni tó máa sọ fún náà wá. Ìwà àkọ́kọ́ tí àwọn ìyàwó ilé máa ń hù tí ò dáa ó ní pé ìyàwó ilé tó bá ti jẹ́ pé gbogbo ìgbà tó àtọkọ ẹ̀ bá ti ní wọ́n sọ̀rọ̀ tó jẹ́ pé òun ló máa ń fẹ́ máa borí. Okay, jẹ́ kí n sọ lédè òyìnbó. A wife that always win an argument with her husband, she's not a good wife. Tó jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tán bá ti ní pé à ń sọ̀rọ̀ tí ẹ ló máa ń fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé ló jẹ́ pé wọ́n mọ̀ pé authoritative order làwọn máa ń give tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tí ọkọ àti ìyàwó bá ń sọ̀rọ̀ kí àlàáfíà kó lè jọba, ìyàwó ilé tó bá ti rí pé òun fẹ́ sọ díẹ̀ ó lè wà lórí point, but kó má dàbí ẹni pé ìyàwó mi ló ń darí mi, ìyàwó mi wà aggressive, ìyàwó mi máa ń give order, ìyàwó mi máa ń sọ̀rọ̀ constitution tiẹ̀ kò ṣe bend. Àwọn ìyàwó ilé kan wà tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti fẹ́ sọ do as I say náà ń pè wọ́n. Èyí tó dẹ̀ máa ń jẹ́ kí ìgbéyàwó kó ní ìjákulẹ̀. Kó káwá tó wá gbà pé bóyá ó tó wá lọ kàwé ju ọkọ ẹ̀ lọ, ọkọ yẹn ní àbájọ àmọ́ tí mọ èmi náà ti kọjá àyè mi. Bó tó ti jẹ́ pé torí èmi ò kàwé bíi ti àbí ìwọ nìkan ló kàwé, ìwọ nìkan ló gbọ́n jù. Àwọn ìyàwó lè kan wà mẹ́ta tó jẹ́ pé all the time náà máa ń fẹ́ win argument tí ò dẹ̀ da tí wọ́n mọ̀. Ó máa ń jẹ́ kí irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ìfẹ́ yẹn máa fà sẹ́yìn díẹ̀díẹ̀. Ó máa wòye pé ṣé èmi lọ́kọ ni àbí ìyàwó. Àwọn òpó dẹ̀ pé ìyàwó yẹn ó fẹ́ switch kìíní yẹn pé òun kàn dàbí ìyàwó ni, òun kàn fẹ́ já ó kàn jẹ́ pé torí pé òun jẹ́ ọkùnrin. Àbí kó tó wá lọ jẹ́ pé ìyàwó yẹn Ọlọ́run tó wá gbé lọ́wọ́ sókè díẹ̀ ju ọkọ lọ. Obìnrin ní láti fi ọgbọ́n ṣe gbogbo nǹkan tó bá ń ṣe kí aláre wọn má bàa jẹ̀bi. Àlejò wa ní àtàrí nǹkan tẹ́ wá sọ ní ìsìn kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tẹ́ ti sọ wípé ká sọ pé Ọlọ́run gbé ìyàwó yẹn lọ́wọ́ sókè ju ọkọ lọ. Ká wá sọ ní pé bóyá ibi tí ìyàwó ti ń ṣiṣẹ́ kó jẹ́ iye tí wọ́n san fún ó ju owó tó ń gbà ó ju owó tí ọkọ ẹ̀ ń gbà ní ibi iṣẹ́ lọ. Ẹ jẹ́ ká wá wò báyìí lápẹẹrẹ pé bóyá wọ́n ti wá wò pé wọ́n ti bímọ sílé tí wọ́n wá wò wípé okay kí èèyàn kan ní láti fi iṣẹ́ sílẹ̀ torí àwọn ọmọ ìgbà tó yẹ pé kò sẹ́ni tó ń mójútó àwọn ọmọ tẹ́lẹ̀ mọ̀ pé bí ọwọ́ tán bá ṣe mú àwọn ọmọ òun náà máa dàgbà pẹ̀lú tán wá ní kéèyàn kan fi iṣẹ́ sílẹ̀. Fún àpẹẹrẹ ta lẹ́yìn lérò pé yẹ kó fi iṣẹ́ sílẹ̀ tó dẹ̀ jẹ́ wípé owó tí ìyàwó ń gbà ó ju owó tọkọ lọ. Ẹ ṣé olóòtú. Ṣe rí ìyẹn gẹ́gẹ́ bí ipò tí mo wà gẹ́gẹ́ bí olùdámọ̀ràn nínú ìgbéyàwó. A kì í pàṣẹ, a kò máa ń fúnyàn ní ìtọ́nà ni. We don't give an order. A kò máa ń fún ẹnìyẹn ní ìtọ́nà pé ẹ lè ṣe báyìí, ẹ lè ṣe báyìí. A ní ẹ̀tọ́ àti pàṣẹ pé nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe. Àwọn méjèèjì náà máa lọ jókòó. Tán bá wá pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o, kí lẹ fẹ́ ká sọ o. Àwọn ibi tó ṣókùnkùn ń bẹ àtọ̀mọ́lẹ̀ sí fáwọn méjèèjì. So wọ́n kù sọ́wọ́ ọkọ àti ìyàwó láti make their own decision. Ẹni tó bá fẹ́ fiṣẹ́ sílẹ̀ bóyá ọkọ àbí ìyàwó, àárín ọkọ àti ìyàwó nìyẹn wà láti lè sọ. Ṣùgbọ́n àwa kàn máa tọ́ wọn sọ́nà ni pé owó ilé ìpọ̀jù lè lọ, ṣé ẹ rò pé nǹkan báyìí lè ṣẹlẹ̀. Okay, ọkùnrin ló lórí aya, ṣé ẹ rò pé nǹkan báyìí lè ṣẹlẹ̀. So àwọn méjèèjì náà máa jọ jókòó. So dàkúmẹ́ dàbí ẹni pé
à ń fipá mú wọn ṣe nǹkan tí wọn fẹ́ ṣe a kàn máa gbà wọ́n níyànjú ni a dẹ̀ máa jẹ́ kí ojú wọn là sáwọn nǹkan tí wọn mọ̀ so àwọn méjèèjì náà máa wá jókòó náà máa make decision on their own. ṣùgbọ́n àlejò wa kí ni èròǹgbà yín pé àwọn nǹkan tí ìyàwó ilé lè yàgò fún nínú ìgbéyàwó tí kò fi ní fa gbogbo àwọn sùúrùtù tó ń ṣẹlẹ̀ ní ìgbéyàwó? ṣé olóòtú àwọn nǹkan tí ìyàwó ilé lè yàgò fún òun tá a bá wò dáadáa tí a bá bá ètò yìí lọ tí bàtà àti kọ́kọ́ sọ ń sìn pé ìyàwó ilé tó bá yẹ pé gbogbo ìgbà ló máa ń fẹ́ jẹ́ pé tòun nìkan lòun máa fẹ́ win argument all the time pé kò dáa definitely bí ò ṣe dáa yẹn tí ìyàwó ilé bá yàgò fún ìgbéyàwó yẹn máa lọ síwájú tó ti mọ̀ yín pé tèmi àtọkọ mi bá ti ní gbọ́n mi sí omi òtó tó bá ti sọ díẹ̀ kó dákẹ́ kó fún two wrong can never make it right láyé láyé. ó fọkọ ẹ̀ lọ́rọ̀ sọ kálàfẹ́ lè jọba. tí ara ọkọ bá wà balẹ̀ tán ṣe bóbìnrin ni kó pe ọkọ yẹn kó wá bá sọ pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn mi sọ pé kò dáa o ṣẹ́rí ọgbọ́n lèèyàn máa fi ń ṣẹlẹ̀ ayé obìnrin tó bá gbọ́n ló máa ń gbélé ọkọ bíbélì gan sọ pé ọlọ́gbọ́n obìnrin ó kọ́ ilé ẹ̀ aṣiwèrè kí ló ṣe ó dàrú ó bàjẹ́ so téèyàn bá fọgbọ́n ṣe ó máa ní point tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ máa ní ó máa mẹ́sẹ̀ ó máa fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tó bá ti lọ fagídí ṣe pé we have equal right we don't have equal right. ẹ ṣe àlejò wa gẹ́gẹ́ bí èmi ti ṣe máa ń gbọ́ torí mi ò tí ì láǹfààní láti ṣe ìgbéyàwó bọ́ gẹ́gẹ́ bí mo ti ṣe máa ń gbọ́ pé kò sí bí ẹ ṣe lélẹ̀ nífẹ̀ẹ́ ara yín tó nínú ìgbéyàwó gbọ́n mi sí omi òtó kankan sì máa ṣẹlẹ̀ torí wọ́n máa ń ní eyín àtàwọn gan wọ́n ń jà ká tó wá sọ pé èyàn ẹlẹ́ran ara ká wá wò pé ọkọ àti ìyàwó ní gbólóhùn asọ̀ nínú ilé kí ìyàwó wá ní pé torí ilé bóyá ọkọ ló ṣe ìyàwó kí ìyàwó wá wò pé torọ́kọ mi ti ṣẹ̀ mí máa forun dùn ǹjẹ́ yín wò pé ọ̀nà tó tọ́ láti fi ìyà jẹ ọkọ lélẹ̀. ẹ ṣe olóòtú ó kọlẹ̀ ẹ kàn ràn mí lọ́wọ́ ni toró wà lára àwọn nǹkan tá a fẹ́ sọ pé àwọn nǹkan tó léwu táwọn ìyàwó lè máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lè náà máa ń forun dùn ọkọ wọn wípé ọkọ mi ṣẹ̀ mí ṣùgbọ́n máa bá mi máa mú ilé ara ẹ̀ ló ń bàjẹ́ o oorun fífi dùn ọkùnrin kọ́ ni ìdáhùn tàbí èsì sí pé bóyá ọkọ mi ṣẹ̀ mí dẹ́yìn ìgbéyàwó gan kò ń ṣe pé kì í ṣe pé a wà níbi ìdíje pé èmi ló gbúdọ̀ jáwé olúborí ìwọ ló gbúdọ̀ jáwé olúborí ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtẹ̀wọ́ náà ti sọ ìgbéyàwó di eré orí ìtàgé àbí pé wọ́n wà ní ìpápá tí wọ́n ti fẹ́ gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ṣẹ̀mọ̀ tí èèyàn méjì bá fẹ́ díje èèyàn kan ló ṣàmà gbé gbá pé òun ló borí kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn rárá kò sí bí ahọ́n àtẹnu bọ́n ṣe jà tó kò sẹ́ni tó máa ń jẹun tó fẹ́ kó tó bá ti jà á gbóúnjẹ yẹn lẹ́yìn fún ọjọ́ mẹ́ta torí pé àwọn ti gé eyín jẹun òun ò ní jẹun mọ́ Yorùbá tún ní pé jẹ́sí ata yẹn ló máa jẹ́ kó tètè jiná èyí tó túmọ̀ sí pé àwọn ò lè ṣe láìsí eyín ò lè ṣe láìsí bẹ́ẹ̀ ni ọkọ àti ìyàwó ṣe jẹ́ bí ọkọ ṣe jẹ́ orí ni ìyàwó gan jẹ́ ọrùn ẹ jẹ́ ká fojú inú wò ká gbé ọrùn kúrò ká wá gbé orí séjì kàkẹ́ ògbó ṣe fẹ́ rí Ọlọ́run ti mọ bó ṣe ń ṣe ètò ẹ̀ ó sì mọ̀ pé a nílò ìrànlọ́wọ́ ara wa kò ń ṣe ẹ̀tọ́ obìnrin láti máa fi ohun dun ọkùnrin ṣùgbọ́n ó wà lára àwọn nǹkan tó máa ń dí ìbálòpọ̀ lọ́wọ́ tí inú èèyàn ò bá dùn ṣe mọ̀ obìnrin tí inú ẹ̀ ò dùn àbọ́kùnrin tí inú ẹ̀ ò dùn tẹni pé ẹ̀kọ́ jẹ́ ká ṣe nǹkan tí ọkọ àti ìyàwó ń ṣe ó lè ẹlẹ́ran ara ni wà á kì í ṣe áńgẹ́lì ó lè máa wò bákan àbí kí inú ẹ̀ ṣáà má dùn ṣá ìyànjú tèmi máa ń gbọ́ ọkọ àti ìyàwó ni pé ọkùnrin mu tẹ̀ máa ń sọ fún jù pé dá mi síwájú kó lè tẹ̀lẹ̀ tútù kì í ṣe pé bóyá èèyàn ń ṣe nǹkan tí ò dáa ó ti mọ̀ pé lálẹ́ yìí ìwà àtìyàwó ẹ̀ ń tètè ti bẹ̀rẹ̀ látàárọ̀ ara àwọn nǹkan tó máa ń jẹ́ kí àjọṣepọ̀ yẹn kó gún régé láàrin ọkọ àtìyàwó nìyẹn tí ọkọ àtìyàwó bá níjà tí ọkọ bá ṣe ìyàwó kò ṣe ohun la fi ń dun ọkùnrin ó lè síta ni àwọn kan pọ̀ níta orin yẹn máa fún ẹ ṣe bórun ni máa fi tẹ́ ẹ lọ́rùn máa fún ẹ lóúnjẹ máa tún faṣọ sí ẹ lọ́rùn ìwọ ṣáà wá máa bá mi so bóyá ọkùnrin yẹn dẹ̀ ti ń rírú àwọn nǹkan mẹ́rin àwọn attention yẹn ti ń wá àbọ̀ tó kàn ń ignore ẹ pé I have a beautiful wife at home tíyàwó yẹn wá ń wò pé oorun lòun fẹ́ fi dùn tí kò bá jẹ́ pé ẹni tó mọ nǹkan tí ìgbéyàwó jẹ́ àbí tó ní ẹ̀mí Ọlọ́run àbí tí ìfẹ́ yẹn wà ń bẹ àbí tí Ọlọ́run lọ́wọ́ sí àyè ti ṣí sílẹ̀ fún ọkùnrin yẹn pé òun ló kúkú lé mi síta obìnrin tó bá ti ń fi oorun dun ọkọ ẹ̀ ohun tó burú gbáà ni tí ò ṣe gbọ́ sétí
ẹ ṣe lóòtú ká wá sọ pé mo fọwọ́ àtọmọdé ẹlẹ́nu Gbénga jẹ́ sáré béèrè lè ká sọ wípé ọkọ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ó láwọn ọ̀rẹ́ kan táwọn ọkọ máa ń ní tẹ́ pé ó máa ń nira díẹ̀ fún ìyàwó ilé láti lè yà wọ́n ká wá sọ pé ìyàwó yẹn ò nífẹ̀ẹ́ sí bóyá àwọn ọ̀rẹ́ tí ọkọ ẹ̀ tó ń bá rìn kàkà tí a fi máa ṣe nǹkan tí ó tún máa fa ìjà ní àárín òun àtọkọ ẹ̀ kí ni ọ̀nà tẹ́ ẹ rò pé ó lè gbé gbà láti fi bóyá ó máa wọ́nà nǹkan tó máa ṣe àbí ọ̀rọ̀ tó máa bá ọkọ ẹ̀ sọ báwo lẹ ṣe lérò pé ó ṣe lè ṣe àárín yẹn tó fi lè ya ọkọ àti ọ̀rẹ́ tó rí pé kò ṣàǹfààní fún ọkọ òun. Ó ṣeé ṣe pẹ̀lú ọgbọ́n ni o nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ pé òun àti ọkọ yẹn àtọ̀rẹ́ yẹn ti mọ́ra kó tó di pé òun àtọkọ ẹ̀ mọ́ra àbí lẹ́yìn ìgbà tán ti ẹ̀ mọ́ra tán ló ṣe ẹ̀ mọ́ ọ̀rẹ́ yẹn tó bá jẹ́ obìnrin tó lọ́gbọ́n ni ọkọ ẹ̀ ló máa pe àkíyèsí ẹ̀ sí kìdẹ́ ṣe pé kí ọ̀rẹ́ yẹn dé kó máa ṣe búburú sí o àbí kó máa ṣe àlejò ẹ̀ dáadáa ìyẹn ò ṣe kó bẹ́ẹ̀ yàn ń ṣojú ayé nítorí wípé òní la rí kò sẹ́ni tó mọ̀la bọ̀ obìnrin lóòótọ́ obìnrin máa ń wà observant ju ọkùnrin lọ a ní ara wa balẹ̀ ju tọkùnrin lọ gbogbo obìnrin ni tí kì í bá ṣe yí pé obìnrin nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìbá burú jáì àwọn ọkùnrin ní ìwà nonchalant attitude àìbìkítà ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé bóyá wọ́n fi ṣàìdá ìdá tí wọ́n wà ní ọkùnrin ilé ayé ọkùnrin ó so rọrùn ju tóbìnrin lọ tẹ́ bá rí ọkùnrin méjì tó bá ń ṣàwàdà bọ́n ṣe máa ṣe sí ara wọn tó bá jẹ́ obìnrin ni ọdún mẹ́jọ wọn ní kíra wọn mọ́ bọ́kùnrin ṣe rí nìyẹn ọkùnrin wà tó jẹ́ pé wọ́n á kàn máa lọ nígbà míì obìnrin ló máa ń jókòó Yorùbá ní tójú bá dẹlẹ̀ á rí mú obìnrin ló máa farabalẹ̀ láwò pé ìgbà tí mo délé ọkùnrin kí làwọn nǹkan tó gbúdọ̀ ṣẹlẹ̀ sí torí Yorùbá nígbàgbọ́ yí pé mi mọ̀ ti àwọn ẹ̀yà mi ṣùgbọ́n Yorùbá wọ́n ní ẹsẹ̀ ìyàwó yẹn ò dáa ipe bó ṣe délé ọkùnrin yẹn làwọn nǹkan burúkú bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí ó kàn lè jẹ́ sábàbí o ṣùgbọ́n ìgbàgbọ́ àwa Yorùbá ni pé téèyàn bá ti ṣe ìgbéyàwó wọn wo bí ìgbésí ayé ẹ̀ ṣe rí lẹ́yìn ìgbéyàwó yẹn anything tó bá ohunkóhun tó lè wù kó ṣẹlẹ̀ ẹsẹ̀ ìyàwó ni wọ́n ní ìyàwó ni so obìnrin yẹn tó tó wájú kó tó wá rí pé ó dẹ̀ pa àwọn ọ̀rẹ́ tọkọ ń bárùn yìí oko ìparun náà lọ á fọgbọ́n ṣe ni á máa pe ọkọ ẹ̀ sákìyèsí tó bá jẹ́ òun àti ẹnìkan kò ní fi ṣèjà sí àwọn ọ̀rẹ́ yẹn má bọ́kọ́ mi rìn kinní kan kò ń ṣe ẹ̀tọ́ ẹnu ẹ̀kọ́ ló yẹ kó ti jáde ìwàkíwà ló wù tó léwu kó lè wà ní ara ọ̀rẹ́ ọkọ téèyàn ò bá nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí obìnrin gidi tó jẹ́ ọlọ́gbọ́n tó fẹ́ tò ilé ẹ̀ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ tó tuntun ara ẹ̀ kọ́ kò ń ṣe ẹ̀tọ́ láti máa bá ọkùnrin yẹn jà àbí láti ọ̀pọ̀ òun fẹ́ pé wọn níyà dandan ọkọ ẹ̀ ló máa bá sọ̀rọ̀ tó bá dé gan aṣàlejò ẹ̀ ṣùgbọ́n ọkọ ẹ̀ lá máa bá sọ̀rọ̀ pé ọkọ mi máa rí nǹkan tí mò ń rí kí ló rí o nǹkan báyìí 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 ní ìpàṣẹ o ṣe mọ̀ kò sí ọkùnrin tó rí ẹ̀ náà kú náà tó fi ọgbọ́n Ọlọ́run sùúrù tó fi bá sọ àwọn olóyìnbó máa ń sọ pé we should always say the truth with love sọ òtítọ́ pẹ̀lú ìfẹ́ jẹ́ kí ìrẹ̀lẹ̀ yẹn wà ń bẹ̀. ẹ ṣé gan ni àlejò wa mo tún fẹ́ kẹ́ bá mi yànnà náà kankan nípa àwọn nǹkan tó ń lọ lóde òní torí tá bá wo kinní kan táwọn eléyìnbó ń pè ní feminism ó jẹ́ nǹkan tó ń gbalẹ̀ kan ní àwùjọ wa tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń fẹ́ máa ṣe àfarawé wípé àwọn ò nílò ọkùnrin nínú ayé àwọn tí wọ́n fẹ́ máa ṣe àwọn nǹkan ìgbàlódé oríṣiríṣi pé ó yẹ káwọn náà lè dá wà torí equal right tí wọ́n ti ń tẹnu mọ́ wípé nǹkan tọkùnrin bá ṣe obìnrin náà lè ṣe ṣe rò pé ìwà pé bóyá èmi náà fẹ́ ṣe bí àwọn ará òkè ọ̀hún náà jẹ́ nǹkan tó ń mú àwọn wà burúkú ìwà nínú àwọn obìnrin wa pé bóyá èmi náà fẹ́ wọṣọ bí Beyonce mo fẹ́ ọmọ mi ní fún lọ́mú pé ọdún méjì àwọn nǹkan kan báyẹn. kí n lè dúró gẹ́gẹ́ bí òpèké tí mo wà ẹ ṣe olóòtú ṣe rí òótọ́ ló máa ń ṣẹlẹ̀ ṣe rí upbringing ó mátà bí wọ́n ṣe tọ́ oníkálukú ó yàtọ̀ ọ̀gẹ̀dẹ̀ ń pọ́n ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n ayé ń bàjẹ́ a sọ pé ọ̀làjú dé social media kìíní kan ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìgbésí ayé ẹ̀ ti bàjẹ́ nípa ọ̀làjú tó wà ní tansen àìní orílẹ̀-èdè wa yìí victim la máa ń sábà jẹ́
gbogbo nǹkan tá a bá ṣe la máa ń ti àṣejù bọ̀. bẹ́ẹ̀ni. tóyìnbó tó dá nǹkan lẹ̀ bá ṣe nǹkan báyìí ti wá kọ́lọ́run má jẹ́ ká ṣe tẹ́ni. òun jẹ́ nǹkan tó wọ́pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣe rí ayé social media tá a bá kíyè sára ó ti bọ ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́. lágbájá ṣe báyìí èmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀. ohun tẹ́nìyàn kan lè táyé àwọn ìbejì gan táyé lè ṣe nǹkan kó lọ Kẹ́hìndé lè ṣe tiẹ̀ kó má mú jẹ. mo fẹ́ ṣe bíi lágbájá lágbájá ni role model mi bọ́n ṣe máa ń sọ bó ṣe ṣe tiẹ̀ lèmi ṣe fẹ́ ṣe tèmi ó ń ba ìgbéyàwó jẹ́ ó dẹ̀ ń ba ayé jẹ́ sí i. ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ló bímọ tí ò sọ pé òun ò ní ṣe ojúṣe gẹ́gẹ́ bí obìnrin láti lè jẹ́ pé kóun fún ọmọ ní ọyàn tó bá pè òun ló mọ̀ ohunkóhun tó ní kálukú bá ṣe ló máa gbà. àwọn obìnrin ní pé ṣe ló yẹ kí àwọn ìdánilẹ́kọ̀ọ́ máa wà fún ọkùnrin àti obìnrin kan tó wọ ní ìgbéyàwó nítorí ọ̀pọ̀lọpọ̀ láàmọ́ nǹkan tí ìgbéyàwó jẹ́ àkànwọ́bẹ ni ẹlòmíì á sáré wọlé á tún sáré jáde ẹlòmíì á wọ̀ tá ní àwọn ọmọ kí bó ṣe rí leléyìí o ọ̀pọ̀lọpọ̀ á wọlé táṣẹ̀fẹ́ máa ṣe omidan nílé ọkọ ní tó ti yẹ kán ṣe sẹ́yìn kó ti ṣe sẹ́yìn ó tún kọ́mọ̀ láàrin àwọn ọmọ tí àwọn òbí máa ń overprotect pé má ṣe lè tó bá ti wá jáde á wá já á wá ṣe tó jẹ́ pé á kọjá àlà lágbájá ló gbúdọ̀ fẹ́ tàmọ̀dù ló gbúdọ̀ fẹ́ iṣẹ́ báyìí ló gbúdọ̀ ṣe tó bá délé ẹ̀kọ́ nǹkan báyìí ló gbúdọ̀ lọ kọ́ nǹkan tó òun ò dẹ̀ fẹ́ kọ́ nìyẹn á fi wọ́n lẹ̀ tí àyè bá wá gbà tó di òmìnira rẹ̀ nǹkan tó hàn fẹ́ kó ṣe yẹn á wá ṣe jù bẹ́ẹ̀ lọ ó jẹ́ nǹkan tó wọ́pọ̀ láàárín àwọn obìnrin àbí ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ wípé nígbà tó délé ọkọ tó àwọn tó ń bá rìn wọ́n sọ fún yín pé sùúrù lérè nìwọ ṣì wà jẹ́ kí mi lọ sọ́lọ́ ń ṣògo ibẹ̀ yẹn ló jókòó sí. mo máa ń sọ pé ní equal right tó bá fẹ́ gbádùn ìgbéyàwó ẹ jẹ́ ká mú yẹn kúrò ọkọ ló lórí aya mi mọ̀ táwọn ẹ̀sìn mi o ọkọ ló lórí aya ìyẹn ò dẹ̀ dín ọjọ́ orí obìnrin kúrò ìyẹn ò dín kúrú ìyẹn ò sọ wípé gẹ́gẹ́ bí ìyàwó kan sọ pé ìyàwó kan torí pé ó ti fún ọkọ ẹ̀ ní iyì àti ẹ̀yẹ tẹ́bá tí obìnrin bá fún ọkùnrin ní iyì àti ẹ̀yẹ á dá padà fún pẹ̀lú ìfẹ́. tàbá tún ní káwò ní apá àtọ̀dọ̀ tèmi bíbà yìí bó tún ṣe yé mi sí pé ọ̀pọ̀ àwọn ìwà ẹ̀dá táwọn obìnrin yẹn ń wù ó ń kó bá yí ọmọ tiwọn náà lọ́nà kan àbí ìmíràn torí tá bá wò nínú ìwé mímọ́ nípa bí Ọlọ́run ṣe kọ pé kí wọ́n ṣe máa ṣe ìtọ́jú ọmọ tuntun gẹ́gẹ́ bá ṣe sọ síwájú àti pé bẹ́ẹ̀ nǹkan ṣe sọ pé ọ̀pọ̀ ni ò ní ẹ̀kọ́ nípa ìgbéyàwó tó yẹ pé tó ń bá sáré wọlé wọ́n á sáré jáde ẹ wo irú fífún ọmọ ní ọyàn nínú ẹni tó ti ṣe abiyamọ wọ́n ní apá kan à ń pè ní ọmú àwọn kan á pè ní ọyàn ọmú níbi tí ọmọ tó á ti mú àti bẹ̀rẹ̀ ayé ẹ̀ ọyàn níbi tí ó ti yan ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ so ọmọ tó yẹ kó mú fún odidi ọdún méjì tí a fún ní ọmú oṣù mẹ́fà tàbí ká tún wò báyìí pé ọ̀pọ̀lọpọ̀ láyé òde òní ìwà ìbìkítà torí àìní ẹ̀kọ́ wọn á kàn dúró sẹ́gbẹ̀ẹ́ títì wọn á máa fún ọmọ lọ́yàn ojúkójú akọjá àwò bẹ́ẹ̀ bó ṣe ń fún ọmọ wọn ṣùgbọ́n tó bá jẹ́ ní tó ní ẹ̀kọ́ àti àròjinlẹ̀ dáadáa nípa ìgbéyàwó torí kò rí bẹ́ẹ̀ láyé àwọn bàbá wa tí wọ́n bá fẹ́ fún ọmọ lọ́yàn wọ́n á daṣọ bo ara wọn kó tó di pé wọ́n fún ọmọ ní ọyàn bọ̀ láyé òde òní kò rí bẹ́ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ẹ sọ síwájú pé ọ̀pọ̀ ni ò ní ẹ̀kọ́ tàbí tí ò gba òye púpọ̀ nípa àti pé báyé ṣe ń yí lọ tá à ń tẹ̀lé ayé lọ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ apọ́npọ́n. ṣé rí àlejò wa kó tó di wípé ẹ máa tún bá wa sọ̀rọ̀ lórí nǹkan tí Olúgbéngà sọ ẹ jẹ́ ká sáré ní ìdánidúró ráńpẹ́ ẹ̀yin aráalé ẹ má yí kúrò ńbẹ̀ ọ̀rọ̀ yìí ń dùn mọ́ mi ẹ jókòó síbi tẹ́ ẹ wà yẹn ní ilé ní iyì àjọsọ ni à ń padà bọ̀ ẹ má yí kúrò ńbẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa kókó ọ̀rọ̀ tá a gbé yẹ̀wò náà ni àwọn ìwà ìdá tí ìyàwó ilé máa ń hù Olúgbéngà mo lérò pé ó ní nǹkan tí o fẹ́ béèrè lọ́wọ́ àlejò wa máa bọ́rọ̀ rẹ lọ. ìbéèrè mi ni pé
gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ó dà pé àwọn ilé ìwé kan wà tó yẹ pé wọ́n ti ń fún àwọn èèyàn ní àmọ̀ràn nípa ìgbéyàwó tó ń pè ní counseling àbí. bẹ́ẹ̀ni olóòtú. ṣé ó wá pin dandan kí àwọn ọmọdé wòyí kan gbabẹ̀ lọ kí. ṣé olóòtú bí ayé ṣe ń lọ yìí ó fẹ́ẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ dandan nítorí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló kàn wọlé ọkọ tí ò gbẹ̀kọ́ ẹ tún jẹ́ ká wò bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyá gan òun gan bó ṣe di ọjọ́ òní orí ọ̀fẹ́ Ọlọ́run ni ìwà téèyàn bá dẹ̀ wù ló máa kọ́ mọ́ ẹni tí ò fi sùúrù àti wẹ̀rẹ̀lẹ̀ bá ọkọ sọ̀rọ̀ kò lè kọ́ mọ́ àwọn ọmọ yìí dẹ̀ ń kà wá gẹ́gẹ́ bí òwe ni àwa tá a jẹ́ òbí tó bá sọ fún wọn pé wọ́n á wo yẹn bóyá wọ́n gan ṣe tó bá sọ fún ọmọ pé kó máa kí èèyàn tí wọ́n gan ò bá kíyàn kò ní dáhùn. mọ́mì ẹ̀yin kò kí èèyàn wọ́n á sọ àwọn ọmọ táwọn bí ń sìn àtijọ́ ni gbogbo èèyàn ti dàbí ẹni pé nǹkan tí mọ́mì mi bá sọ ni màá ṣe àwọn ọmọ yìí ń kà wá gẹ́gẹ́ bí ìwé níṣẹ́ làwa tá a jẹ́ òbí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí ló máa jẹ̀bi lórí ọmọ ẹ̀ lọ́jọ́ ìkẹyìn nítorí pé ó fẹ́ dàbí ẹni pé ohun tí mo bá sọ ni kò gbọ́ o má wo ìwà mi tí kò lè ṣiṣẹ́ fáwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ń wo gbogbo nǹkan tí dáàdi wọn àti mọ́mì wọn ń ṣe níṣẹ́ ló fẹ́ jẹ́ dandan pé kí ó dáa kéèyàn máa gba ilé ìwé ẹgbẹ́ yẹn kọjá counseling section yẹn kó wà láàárín ọkùnrin àtobìnrin ó fẹ́ wọnú ìgbéyàwó kí ni ìgbéyàwó entails kí làwọn misconception tó wà nípa marriage tẹ́ máa ń fọkàn sí kí làwọn nǹkan tẹ́ ẹ rò pé ó lè ṣẹlẹ̀ marriage ìgbéyàwó ń ṣe ibi tí ó ti máa dùn lọ ṣá àsìkò ìdánwò máa wà àsìkò tó jẹ́ pé èèyàn máa ronú máa wà kì í ṣe ojoojúmọ́ ni ìfẹ́ yẹn máa ń wà ń bẹ̀ ọkùnrin á kàn fẹ́ dá wà ń gbà míì obìnrin á kàn fẹ́ dá àwọn ọ̀pọ̀lọpọ̀ náà máa ló ní mood swing kì í ṣe pé bóyá ó fẹ́ fi ọkùnrin yẹn sílẹ̀ o bọ́ ẹkùn fún láyè fún 30 ìṣẹ́jú ẹ jẹ́ kó dá wà tí ọkùnrin yóò bá mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn ìjà máa ṣẹlẹ̀ ìwọ ọkùnrin yàtọ̀ sí tobìnrin gbogbo yẹn ló yẹ kán sọ fún àwọn tí wọ́n fẹ́ wọ ní ìgbéyàwó kán dẹ̀ jẹ́ kó mọ̀ pé ìgbéyàwó yìí o life contract ni ìgbéyàwó jẹ́ ilé ìwé kan tó jẹ́ pé ní a wọlé síbẹ̀ tí ò lè graduate kò sẹ́ni tó ń lọ sílé ìwé má bínú olóòtú ò mọ̀ pé àwọn fẹ́ lọ lọ́dún 5 òun fẹ́ lọ́dún 6 ọdún 7 ló máa lò bóyá wọ́n tiẹ̀ dáṣẹ́lẹ̀ o a ṣàṣetán ṣùgbọ́n nínú ìgbéyàwó èèyàn kì í ṣetán. ẹ ṣe àlejò wa kémi tí wàá wò lọ́nà bíbá yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń sọ wípé ẹni tó bá fẹ́ fẹ́ ọkọ ó gbọ́dọ̀ fẹ́ ẹbí ọkọ mọ́ ọkọ tó fẹ́ fẹ́ ká wá wò pé àwọn ẹbí míì wà tó jẹ́ wípé ìwà táwọn gan máa ń wù síyàwó ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mọ̀ pé lẹ́ran ara ni gbogbo wa wọ́n ní kò sẹ́ni tí wọ́n bá tì tó bá yá tán bá tì kan ògiri ó máa yíjú padà káwá sọ wípé bóyá ìkan nínú àwọn mọ̀lẹ́bí ọkọ ló hùwà tí kò bójúmu sí ìyàwó tí ìyàwó wá yíyójú padà bóyá ó sọ̀rọ̀ sí wọn ni àbí tí ọ̀rọ̀ ń dùn bóyá kátiẹ̀ wá sọ pé ó tiẹ̀ wá ṣe tó burú jáì tó wá gbọ́wọ́ sókè bóyá ó gbá ìkànnù àwọn mọ̀lẹ́bí ọkọ ẹ̀ ṣe lérò pé eléyìí dà àbí ọ̀nà míì wà tó lè gbé gbà láì ṣe pé bóyá wọ́n máa jọ ní ìkọlù. ẹ ṣe olóòtú kó tó di pé èèyàn wọ ilé ọkọ àbófẹ́yàwó ó yẹ kó mọ ẹbí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìwà èmi àti ọkọ mi ó ti wà nú ẹ̀ tí kò dẹ̀ lè ṣeé ṣe torí pé ẹni tó fẹ́ fẹ́ kò jábọ́ látọ̀run ó lẹ́bí tí bàbá àti ìyá bá tiẹ̀ ti dàgbà tán ti lè rè bí àgbà ń rè ó ṣe kó lẹ́gbọ̀n kó lábúrò ó lè ní àbúrò ìyá ẹ̀gbọ́n bàbá màmá ó ṣàlẹ́ ẹbí àwọn náà dẹ̀ sì wá gbàgbé pé àwọn náà máa dìyà táwọn náà máa jẹ́ gẹ́gẹ́ bí ẹbí sí ọkùnrin àbí sí obìnrin tí èèyàn bá fẹ́ ọkọ á fẹ́ pẹ̀lú ẹbí ẹ̀ òun ló ṣe dáa kéèyàn máa wò dáadáa kó tó wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìíní ilé àkàsí red sign during the courtship tán ti ń rí red flag ṣùgbọ́n wọn kọ́ bí ara sí ó ti wò pé níbo kìsẹ́ tó máa wálé mi níbo me and my husband èmi àtọkọ mi nìkan ni ó ti rí ẹbí yẹn ó ṣeéṣe kó ti rí ẹbí yẹn bẹ́ẹ̀ kó tó fẹ́ níṣe ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kéèyàn máa ṣe lásìkò ìbádọ́rẹ̀ẹ́ làwọn tó wà níta ń sìn òkè ń ṣe èèyàn láti farabalẹ̀ kó wọnú ẹbí tó ń fẹ́ wọ̀ nítorí pé kékeré ọkọ ó ṣe pàtàkì ṣùgbọ́n ẹbí yẹn ló ṣe kókó jù àwọn àsìkò ìdánwò kó lè rí Ọlọ́run dúró tì àti ènìyàn tọ́lọ́run bá fẹ́ dúró tìyàn kò ní sọ̀kalẹ̀ látòkè èèyàn ló máa lò
pé ẹ jẹ́ ká dúró ti ọmọ ẹ̀. A rí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó jẹ́ wípé nínú ìgbéyàwó yẹn ọkùnrin yẹn gan ṣetán àti lè síta àti fẹ́yàwó mi ṣùgbọ́n àwọn ẹbí ẹ̀ sọ pé láyé ọmọ yìí ò ṣe ọmọ bẹ́ẹ̀ nítorí wípé ó jẹ́ ọmọ gidi wọ́n dẹ̀ jẹ́ ẹbí gidi a lè dá tán a dẹ̀ lè pé tán ẹlẹ́ran ara ní gbogbo wa kò sí ohunkóhun tí ẹbí ọkọ lè ṣe síyàwó ó ti rí wọn bẹ́ẹ̀ kó tó fẹ́ wọn kó má gbàgbé pò náà máa di ẹbí ọkọ àbí ẹbí ìyàwó òṣùwọ̀n tí ènìyàn bá fi wọ̀n ó náà máa fi wọ̀n fún ọ law of karma ni kò ṣe pé yẹ ojúṣàjú wà ń bẹ̀ kí ló fẹ́ fa tí ẹbí ọkọ àti ìyàwó máa jà tí ìyàwó máa gbọ́ sókè pò ń fẹ́ na àbúrò ọkọ àbábírò ìyàwó kò yẹ kó le tó yẹn olóòtú kò yẹ kó le tó yẹn tó bá jẹ́ wípé ó ti ṣàwọn tó yẹ kó ṣe lásìkò ìbádọ́rẹ̀ẹ́ tó ti fara balẹ̀ tó dẹjú sílẹ̀ tó wọlé tó fẹ́ wọ̀ pé ṣé ibi tí mo lè ti lo gbogbo ìgbésí ayé mi ni kó wò tẹ́lẹ̀ kó tó wọ̀ tó ní ẹ̀mí sùúrù kò sẹ́ni tí ò níwà tí ó lè jẹ́ nínú fùfú ó lè jẹ́ nínú ìbínú ohunkóhun tó bá mọ̀ tó lè fi bọ́ Ọlọ́run sọ̀rọ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa gbà Ọlọ́run fi ibi tí mo fẹ́ lọ fi rọ̀ mí lọ́rùn tó bá dẹ̀ débẹ̀ kó tọrọ fún ọgbọ́n ìmọ̀ bí nìkan sọ pé tó bá kú ìkú ọgbọ́n ó ní ká wa tó bá jẹ́ pé kánsẹ́lọ̀ ló fẹ́ lọ bá olùbánidámọ̀ràn nípa ìyàwó pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ kọ́kọ́ ilé ọkọ sùúrù ni o àwọn nǹkan kan wà táàbúrò èèyàn máa ṣe téèyàn máa kọ̀ tá gbà mọ́ra nílé ọkọ tá fi ṣoṣùn tá fi para torí pé kí ni o ó ń ra ibùjókòó ọjọ́ ọ̀la fún ara ẹ̀ táàbúrò ẹ̀ bá ṣe nílé àná á ṣe pé láyé mi lè gbà ṣùgbọ́n ilé ọkọ kò sí nǹkan tá fẹ́ ṣe sí orílẹ̀-èdè tá wà yìí kò fààyè gbà bẹ́yẹn tó bá jẹ́ òkè òkun ni orílẹ̀-èdè kan tó jẹ́ pé wọ́n sọ pé women's world níbẹ̀ ṣùgbọ́n níbí bí Yorùbá wọ́n ṣe tó ọkùnrin ni o àfi eléyìí tó bá rí àánú gbà àti yàn dáadáa ná ọkùnrin ni àwọn nǹkan téèyàn lè ṣe nílé tó máa mú jẹ kò lè ṣe nílé ọkọ torí pé gbogbo ojú ló ń wò wọ́n ní ìyàwó èèyàn tiẹ̀ dáa wọ́n ní kíní òun ni kó wọlé àwọn tó wà níta ni kán wọlé tó fẹ́ wọ̀ kán tó wọlé síbẹ̀. bẹ́ẹ̀ni ẹ má bínú àlejò wa látàrí nǹkan tẹ́ tó wá sọ ń sìn ṣe rí ìgbàgbọ́ obìnrin àbí kí n sọ pé ìgbàgbọ́ ìyàwó ilé mi ni wípé lẹ́yìn kí òun ti fáìn kó ti ṣojú lóge kó ti ṣara ẹ̀ lóge àbí kóun ti mọ̀nà dá àbí pé bóyá òun mọ bọ́yẹn ṣeré ní orí ibùsùn ni àbí kó ti jẹ́ pé òun ti mọlé túnṣe á ti wò wípé ẹlòmíì gan tún wò pé àti pé kóun ti mọ bóun ṣe máa bá àwọn ẹbí ọkọ sọ̀rọ̀ ẹlòmíì ti lérò pé nǹkan tí òun fi lè jẹ́ ìyàwó torí ẹ mẹ́nu bà nísìnyí ọ̀rọ̀ àdúrà nísìnyí ṣe lérò pé nígbà tí obìnrin bá ń ṣe gbogbo eléyìí tó yọ ti àdúrà sílẹ̀ ṣe rò pé ó sì lè jẹ́ obìnrin gidi ní ilé ọkọ ẹ̀. àwọn kan wà tí wọ́n gbàgbọ́ pé Ọlọ́run wà. bẹ́ẹ̀ni torí tí wọ́n gbàgbọ́ pé Ọlọ́run wà tó bá jẹ́ yẹn ló fẹ́ ṣe tó jẹ́ pé ìwà ká tún lè ṣe ká ṣe gbogbo ẹ̀ ló fẹ́ fi ṣe tiẹ̀ tó bá ṣe é ṣe fún kó tẹ̀síwájú. ohun tó ní kálukú gbàgbọ́ nínú ọ̀tọ̀ọ̀tọ̀ ni làwọn máa ń pe kinní kan ní orí pé orí oníkálukú yàtọ̀ ìyàwó ilé tó bá fẹ́ ṣe gbogbo nǹkan tiẹ̀ láì fi àdúrà sí tó dẹ̀ mọ̀ pé ó máa yọrí sí rere ohunkóhun tó bá mọ̀ tó lè fi ṣe ó tẹ̀síwájú kó máa fi ṣe. gẹ́gẹ́ bí a tún ṣe lè wò ní apá àtọ̀dọ̀ tèmi bíbà yìí àwọn ọmọ ìmí wà tó yẹ pé bọ́n ṣe tọ́ wọn dàgbà ṣẹ̀mẹ̀pẹ́ láwọn ọmọ kan ń bẹ táwọn òbí wọn tó máa ń fi tilẹ̀kùn mọ́ nílé tó ipá àwọn ilé géètì tí wọn kì í jáde síta tí wọ́n wá padà ní àǹfààní láti ṣègbéyàwó ṣé kò dẹ̀ ní di pé bóyá ìdíwọ́ kàbí mìíràn wà fún wọn tí wọn ò fi bẹ́ẹ̀ ní ìmọ̀ tó péye nípa ìgbéyàwó tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n kàn láǹfààní àti ṣègbéyàwó pé àwọn òbí wọn ní pé ẹni báyìí ni mo fẹ́ kó fẹ́ ó dẹ̀ fẹ́ nìyẹn ṣe lè rò pé irú lébẹ̀ lè tó. ní ọgbà míì wọ́n lè jẹ́ pé ọmọlé géètì bẹ́ẹ̀ ṣe sọ ṣùgbọ́n tó wọ́n kọ́ dáadáa bẹ́ẹ̀ ọmọlé géètì yẹn kíkọ́ yẹn gan ó tún máa ń kéré lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí ìyá àti bàbá ń ṣe lójú wọn bí mo ṣe sọ wípé àwọn òbí ni àwọn ọmọ máa ń kà gẹ́gẹ́ bí ìwé kò sí ohun tẹ́ ẹ lè sọ fún wọn ó tẹ̀ táwọn ọmọ tó wà níta ń sìn kò sí nǹkan tẹ́ ẹ lè sọ ṣẹ́yìn gan ṣe wọ́n ń fi sọ́wọ́ sí o ọkọ dé láti ibi iṣẹ́ ìyàwó ti dì mọ́ ẹ káàbọ̀ sà ẹ bóyá ẹ káàbọ̀ ọkọ mi dẹ̀ ni ó ti gba àpamọ́wọ́ ẹ̀ ó ti gbé wọlé ẹ wá lọ wẹ̀ o oúnjẹ yìí wà lórí tábìlì o àwọn ọmọ yẹn ń wò tí wọ́n bá sílé gan àwọn gan máa ń ṣeré dádì àti mọ́mì nǹkan tí bàbá àti ìyá wọn ṣe wọ́n máa ṣe nítorí pé wọ́n ti rí wọn tán
wọ́n jọ ń gbé ni ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọ tó jẹ́ ọmọ ilé gate ó jẹ́ ọmọ gidi kò sí bí a ṣe lè ṣe wọn ò lè kọ́ ọkùnrin tán nílé ẹ̀ wọn ò dẹ̀ lè kọ́ obìnrin tán nílé ẹ̀ tá bá tún wá jọ papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ọkùnrin á tún máa fi òye nǹkan tí òye ìyàwó yé pẹ̀lú ìfẹ́ àti sùúrù ìyàwó náà máa fi àwọn nǹkan tí òye ọkọ ohun tí Ọlọ́run ṣe dá ọkùnrin àtobìnrin nìyẹn ó rí i pé bàbá ńlá wa kò lè dá ṣe é wá ló máa dá olùrànlọ́wọ́ tó dàbí ẹ̀fún ló ṣe dá ìyá ńlá wa nígbà yẹn so Ọlọ́run ti mọ ètò àti ìlànà gbogbo tó fẹ́ ṣẹlẹ̀ ọmọ onílé géètì wà tó jẹ́ pé ó jọmọ gidi tí wọ́n á kọ́ tá a dẹ̀ gbẹ̀kọ́ tá a tún wá tún ara ẹ̀ kọ́ bẹ́ẹ̀ lẹ́dẹ̀ máa rọ́mọ onílé géètì mi tó jẹ́ pé wọn ò kọ́ ní nǹkan kan so ó pín sí ọ̀nà méjì ó wá kù sí bí wọ́n bá ṣe tọ́ oníkálukú ló ṣe lè gbádùn ilé ọkọ ẹ̀ sí. kátẹ̀ tí wàá wò báyìí pé ìjà ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó wá jẹ́ pé bóyá àwọn ọmọ wà ń bẹ̀ kí ó wá di ìtí bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní orúkọ tí ìyàwó máa ń pe ọkọ ẹ̀ lójú àwọn bóyá bàbá alágbájá ló máa ń pe ìyàwó ẹ̀ lójú àwọn ọmọ tó wá di pé ó ń la orúkọ mọ́ ọkọ ẹ̀ lórí níwájú àwọn ọmọ ṣé rò bóyá pé torí ìjà tó ń jà ṣé rò pé ìlànà tó dáa ló ń làlẹ̀ fáwọn ọmọ tí ó wà ń bẹ̀. kò dáa kọ́kọ́ àtìyàwó máa jà lójú àwọn ọmọ kò sọ́kọ àtìyàwó tí ò kì í jà o kò lẹ́tọ̀ọ́ àti pé kí ọkùnrin àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ló jẹ́ pé òun látún máa làjà ọmọ tí ó ti pọ̀ ọdún 10 látún máa làjà bàbá àtìyá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ti ṣe léṣe ní láàbí ìjà yìí ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtẹ̀wọ́ náà ti pàdánù ọmọ náà ti pàdánù àwọn nǹkan iyebíye kò lẹ́tọ̀ọ́ kí ọkọ àtìyàwó máa jà lójú àwọn ọmọ wọn kò ń ṣe ohun tó dáa tóbi pé wọn kò tiẹ̀ síjà tó yẹ kán jà gan tí ò bá sáwọn ọmọ ń bẹ̀ tó le tó yẹn torí àwọn obìnrin míì gò tún máa sọ pé wọ́n bá bí ìyá rẹ̀ dá tó bá jẹ́ pé ìyá ẹ̀ kinní kan àwọn ìyá alájà ẹ̀ ló ń bá wí nílé kinní kan ṣe rò bóyá pé eléyìí pé ó jẹun tó bójú mu kò ń ṣe ohun tó bójú mu ẹni tó ń sọ fún ọkùnrin pé tán bá bí ìyá aláya ẹ̀ dá yẹn lótú àtìgbà tán ti ń bẹ̀rẹ̀ ló ti máa ń bú ìyá aláya ẹ̀ tán fi ń ṣàwàdà àwọn nǹkan kan wà tá a ti gbà lásìkò ìbádọ́rẹ̀ẹ́ tá a fẹ́ kọ̀ nínú ìgbéyàwó tí ò lè ṣe kọ̀ láyé má fọkọ mi dálà ìjọkọ̀ lè yàn kọ̀ àsìkò ìbádọ́rẹ̀ẹ́ yẹn ni àwọn ó dà àti mẹ́nuba àkórí kan lórí ètò pé àwọn ohun tó yẹ ká máa fúrúgbìn lásìkò ìbádọ́rẹ̀ẹ́ àwọn téèyàn bá fúrúgbìn lásìkò ìbádọ́rẹ̀ẹ́ ló máa ká nínú ìgbéyàwó ìyáláyà ìkíní kan yẹn ó ti ń sọ bẹ́ẹ̀ fún lásìkò ìbádọ́rẹ̀ẹ́ níṣẹ́ ló ń fi ń ṣàwàdà orí ẹ̀ ṣe kíní kan yánná lórí ẹ̀ ṣe kíní kan ìyá ẹ̀yẹn náà ní bàbá ẹ̀ lásìkò ìbádọ́rẹ̀ẹ́ wọ́n ti jọ gbà fún ara wọn méjèèjì ó ti wọlé dájúdájú tán bá fẹ́ra wọn sílé wọ́n á sọ jù bẹ́ẹ̀ lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèèyàn máa ń ṣe lásìkò ìbádọ́rẹ̀ẹ́ tó jẹ́ pé ó dàbí ìlàjì nínú ohun téèyàn máa ṣe tó bá wọlé ọkọ àbí tó bá gbéyàwó àsìkò ìbádọ́rẹ̀ẹ́ jẹ́ gẹ́gẹ́ bí àsìkò ìdánwò ó jẹ́ gẹ́gẹ́ bí àsìkò tí ọ̀pọ̀lọpọ̀ máa ń díbọ́n kó ṣáà lè fẹ́ mi ṣùgbọ́n kò sí bó ṣe díbọ́n tó àwọn ìwà ẹ̀ ti wà ń bẹ́ẹ̀ ò ń ṣe la akàn fojú wò pé ó fine ó rẹwà má jẹun wò yẹn mọ́ tó bá wá délé tán á wá digi àràbà á wá pẹ̀ka kò lẹ́tọ̀ọ́ kí ọkọ àtìyàwó máa nígbọ́n mi sí omi òtó lójú àwọn ọmọ kò síbi kankan tó ti gbà bójú mu kò sí bí ọmọ yẹn ṣe lè kéde tó ó ti ń wò wọ́n tí ọmọ ọdún méjì míì bá bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tí bàbá àtìyá ẹ̀ ń ṣe bọ́n ṣe máa ń bára wọn sọ̀rọ̀ nílé ẹ wò pé níbo náà ti bí ọmọ yìí ó ṣe wá ní ọgbọ́n báyìí àwọn ọmọ tọ́lọ́run fún wa lásìkò tá a wà yìí bọ́ ṣe rí nìyẹn àti pé bóyá àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a tún jẹ́ ń sìn àwọn ọ̀làjú tó tún wà níta ń sìn ó jẹ́ kí àwọn ọmọ yẹn gbọ́n ju bá a ti lérò lọ tí ọmọ kékeré mi bá ń béèrè ìbéèrè ẹ wò pé ta ló sọ̀rọ̀ ta ló kọ́ tó jẹ́ pé látìgbà tó ti bẹ̀rẹ̀ sí délé ayé látìgbà tó ti wà nínú oyún àwọn nǹkan tí ìyá ẹ̀ ń jẹ nínú oyún ó ti ṣí gbogbo ọpọlọ ẹ̀ sílẹ̀ àwọn nǹkan tó fún jẹ lásìkò tó ń dàgbà ẹ mọ̀ oríṣiríṣi nǹkan ló wà ní tansin tó jẹ́ pé tọmọ bá jẹ ẹ mọ̀ pé ọmọ ilé nǹkan tó jẹ yàtọ̀ sí nǹkan tó lè jẹ dájúdájú ọpọlọ wọn máa yàtọ̀ sí ara wọn wọn tó jẹ́ pé carbohydrate ló ń jẹ throughout ẹ lè fi wẹ́n tó jẹ́ pé vitamin wà ń bẹ̀ calcium wà ń bẹ̀ protein wà ń bẹ̀ ìyàtọ̀ máa wà ń bẹ̀ so kò sígbà tó fi gbà lẹ́tọ̀ọ́ kí ọkọ àtìyàwó máa ní gbọ́n mi sí òtó lójú àwọn ọmọ wọn kò ń ṣe ohun tó bójú mu débi pé ẹ ò bínú ẹ ò pọkàn kò sígbà tẹ ọkọ àtìyàwó kì í jà o
olóòtú kò sí bọ́n ṣe lè nífẹ̀ẹ́ ara wọn tó. wọ́n ṣàjà. àsìkò èdè àìyedè afẹ́ wà. ó wá kù sí ọwọ́ bí àwọn méjèèjì ṣe bọ́n ṣe mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ sí bọ́n ṣe mọ̀ wá ara wọn sí bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn sí ni ìwà yẹn máa wà. ẹlòmíì wà insultive, ẹlòmíì tíyàwó ẹ̀ bá ṣẹ̀ á kò ní lè sọ̀rọ̀ torí pé ó nífẹ̀ẹ́, kò ní kọbi ara sí ẹ̀ṣẹ̀ tó bó ṣe yẹ kó ṣe lọ. Ibi tífẹ̀ bá ti wà, ìfẹ́ borí ohun gbogbo. Ìfẹ́ ò kì í wo àṣìṣe, ìfẹ́ kan máa ń fọgbọ́n pèèyàn sákìyèsí ni, kò ní sọ pé yẹn o ṣe gbá tó bá jẹ́ ẹni téèyàn nífẹ̀ẹ́ dáadáa tó nífẹ̀ẹ́ ara wọn tó bó ṣe yẹ. Tíyàwó bá ṣe nǹkan tí ò dáa, ọkọ ò ní sọ pé torí pé nǹkan tó ṣe, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé kò ṣáà mọ oúnjẹ sè. Bẹ́ẹ̀ni. Tó ń jẹ ò kì í dùn. Ṣùgbọ́n kò sí nǹkan tẹ́ lè sọ fọ́kọ ẹ̀, kò ro ẹ̀fọ́ fún jẹ o. Torí Yorùbá wọn á ní ṣe ló ti ro ẹ̀fọ́ fún jẹ. Kò mọ oúnjẹ sè, ṣùgbọ́n ọkọ ẹ̀ nífẹ̀ẹ́. Ó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀. Ó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀. Ó wá ṣeéṣe kó lọ síta kó jẹ oúnjẹ mi kó dùn ju tìyàwó ẹ̀ lọ kó rò nínú pé ẹni mo jẹ́ sè ju ìyàwó mi mọ ilé ìṣe náà bọ̀ torí ìfẹ́ yẹn ó sì máa fìfẹ́ jẹ́. Ṣùgbọ́n ṣe ló yẹ kí obìnrin mọ bó ṣe máa ṣe tí yẹ pé kò ní fì síbì kan ju ibì kan lọ, kò lẹ́tọ̀ọ́ kí ọkọ àtìyàwó máa nígbọ́n mi sí òótọ́ lójú àwọn ọmọ wọn. Ẹ ṣé àlejò wa, ẹ jẹ́ ká tún wò ní apá bíbá yìí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló yẹ pé tó bá ti délé tán tó ń fẹ́ra wọn sílé tó ti di pé ó ti bímọ, ìgbà yẹn ló máa dára lẹ̀ tó yẹ pé bó ṣe ń múra tẹ́lẹ̀ máa yàtọ̀ látàrí pé mò ń gbọ́mọ lọ́wọ́ ni mo ṣe gbà mo ṣe àwa máa róró máyà kiri. Ẹ ṣé olóòtú, ẹ jẹ́ kí n mú láti ibi tẹ̀sí iṣẹ́ yẹn. Ó wà lára àwọn nǹkan tó léwu tíyàwó lè máa ń ṣe. Ìmúra. Ṣé rí packaging sense ẹlòmíì nígbà tó jẹ́ sisi? Ọ̀rọ̀ àti ìdàkejì ni sígbà tó wọlé ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń wò pé mo ti débẹ̀ náà àti ti òjé bolo ṣàmì lọ́wọ́. A ti gbàgbé pé ayé tá à ń wà yìí ojoojúmọ́ ni àwọn nǹkan tuntun ń dé. Wọ́n ní nǹkan tó tún trend lélẹ̀, nǹkan tó tún ṣe kinní kan lélẹ̀. Bí ayé ṣe upgrade ló yẹ káwa náà ká máa tẹ̀lé, ṣùgbọ́n ká fi ìwọ̀ntúnwọ̀nsì sí kó má dàbí àṣejù. Ìyàwó ilé ò lẹ́tọ̀ọ́ tó bá ṣe rí ti ìró yẹn, ó tún wá pín sí àwọn ìlú kan. Àwọn ìlú kan wà tó jẹ́ pé gbogbo wọn ló máa ń rorò ń bẹ̀, oríṣiríṣi láti rí. Ìyàwó ilé mi láti àárọ̀ dalẹ́ àyà báyìí ló tún máa ro mọ́, kódà kò tún ní wàṣọ sókè. Á dẹ̀ máa ti ojúlé kan bọ́ sí kejì. Àwọn ẹ̀yà kan wà tó jẹ́ pé a lè sọ pé bóyá torí pé wọn kàwé àbí wọn jáde. Àwọn ẹlòmíràn tó jẹ́ rí ọ̀làjú yìí náà ó ní ibi tó ti dáa, ó dẹ̀ ní ibi tí ò ti dáa. Ìwé kíkà ó ní ibi tó ti dáa lọ́pọ̀lọpọ̀. Ẹlòmíì ibi tó gbé dàgbà àbí àwọn òbí ẹ̀ gan, ìyá tó bá ń rorò máyà kò sí bó ṣe lè bímọ náà tó á fẹ́ nìkan tá a fẹ́ mu. Ó wà lára nǹkan tó yẹ kó máa kọ́yàn kéèyàn tó wọlé ọkọ. Tó bá ti délé ọkọ, má jẹ́ kí ìmúra yẹn má jẹ́ kó dàbí pé word and opposite pé tẹ bá rí kó tó wọlé. Tẹ bá róbìnrin mi gan tó bá lóyún sínú gan á fi oyún wù yín bó ṣe máa múra, kò ní ṣí ara lẹ̀ o, á múra bí olóyún ṣùgbọ́n á dẹ̀ rẹwà síbẹ̀. Bí ò tiẹ̀ rẹwà gan kò ní dára nù, á múra gẹ́gẹ́ bí obìnrin gidi. Kò dìgbà tá a bá ṣe irun olówó ńlá ká tó rẹwà. Ayé àtijọ́ wọn ṣáà ń ṣe irun olówó ńlá, gbogbo eléyìí tá à ń ṣe tí mo gbé sórí ìkànsí láyé àtijọ́. Àdìmọ́lẹ̀ ni wọ́n náà dìkọjú sọ́kọ, pàtẹ́wọ́, pàdé mi ní kinní kan, ṣùkú ológẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ni, ẹ ṣé olóòtú wa torí àkókò tí kò wá ní pápámọ́ra, ṣùgbọ́n ní ìṣẹ́jú kan mo fẹ́ kí ẹ bá wa gba àwọn obìnrin ilé ní ìyànjú pé àwọn nǹkan tí wọ́n bá ń ṣe tí ò dáa, ọ̀nà tí wọ́n lè gbé gbà láti lè borí ẹ̀. Bá a ṣe ń sọ látàárọ̀, ṣe rí àwọn obìnrin ilé, ẹ má jẹ́ kí a máa fi ìbálòpọ̀ dùn ọkọ wa pé ọkọ mi ti ṣẹ̀ mí o. Ẹ jẹ́ kí a ní ẹ̀mí ìkóra ẹni níjàánu. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti balé ẹ̀jẹ̀ nípa ìlèkóra ẹ̀ níjàánu. Ọkọ mi ṣe báyìí, tótótótó, ọkọ mi fún mi níye báyìí, ọkọ mi ẹni tó ń sọ fún báwo ni ilé ọkọ tiẹ̀ ṣe rí. Ẹ jẹ́ kí obìnrin mọ̀ yìí pé tílé bá dáa, owó obìnrin ni o.
wọ́n á lọ́mọ tó bá ti dá àti bàbá ni obìnrin dẹ̀ ló máa ń kọ èyí tó bá bá ti kù díẹ̀ káàtó wọ́n á lọ́mọ ìyá ẹ̀ ni kí obìnrin kíyèsára ká má bàa jẹ̀bi lórí ibùjókòó wa àti lórí àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló pọ̀ níta tó jẹ́ pé wá má wọ̀rí màá fẹ́ lówó tí wọ́n pe ọkọ yẹn tí ò tiẹ̀ wo bẹ̀ níṣẹ́ ni ká má wàá fi ọwọ́ ara wa tì í síta ká ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì gẹ́gẹ́ bí obìnrin ilé jí lásìkò tún lè ṣe kò dìgbà tó bá wọṣọ olówó ńlá kó tó rẹwà ìwọ̀nba owó tó wà irun tó bá ṣe kó ṣe lásìkò ilé àti ọ̀nà oníkálukú wa kò ní dàrú. àmín ẹ ṣé gan tá a pè yín tí ẹ dá wa lóhùn àdúpẹ́ ẹ ṣé gan tẹ́ wá sórí ètò tó ẹ̀yin ará lébi tá a máa rí mọ́ lẹ́ni lélẹ́yìí o ó ń ṣe mí bíi ká má parí mọ́ ṣùgbọ́n a lè dúró síbí báyìí lọ gẹ́gẹ́ bí ẹ ti ṣe gbọ́ gbogbo ohun tí wọ́n sọ mo lérò pé gbogbo ẹ̀yin ìyàwó ilé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí míì ẹ fi sọ́wọ́ àlàáfíà yín kẹ́ ẹ má bàa jẹun ẹ̀yin lẹ́ni ilé yín ẹ̀yin lẹ́tọ̀ ilé yín orúkọ tèmi ò yí padà orúkọ mi náà ni HAMZAT AFOLASAYO Olúwatóyìn tí gbogbo yín mọ̀ sí Àdọ́rà Olúgbénga Iléyá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kẹ̀lẹ̀ rí orúkọ tèmi náà kò yí padà Olúwàgbémiga ọmọ SALAU ni mí a ó pàdé lọ́la kọ́lọ́run ṣọ́ ìpàdé wa bí. àmì títí tá a tún fi máa pàdé èmi àti Gbénga àti àlejò wa là ń sọ wípé ó dàbọ̀. ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí ọjọ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò àbọ̀ wa ní ya mẹ́nu bá àmọ́ kó tó di pé a kúrò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare dídarapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfẹ́ nípa tó ti fi gbàgbọ́ jẹ́. kí àwọn ìdí ẹwà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní thank God. ṣe ń lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti abala àríyá.